Aláròyé máa wí o. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí ẹgbẹ́ àwọn obìnrin tí ò sí nílé ọkọ ṣe fún Portable olórin. Ní báyìí ẹgbẹ́ àwọn obìnrin tó dálé moṣú, ìyẹn àwọn obìnrin tí kò sí nílé ọkọ tí wọ́n pe ara wọn ní Omotosho Single Mothers Association OSMA, tí wọ́n ní ẹ̀ka jákèjádò orílẹ̀-èdè yìí, ti fòye bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ wọn dá gbajúmọ̀ akọrin takasúfèé ní Habib Òkìkíọlá, ẹni táwọn èèyàn mọ̀ sí Portable lọ́lá. Ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejì oṣù kẹfà ọdún yìí ni àwọn olóyè ẹgbẹ́ náà fẹnukò láàrin ara wọn, tí wọ́n sì kéde pé àwọn ti yan Portable gẹ́gẹ́ bí bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ náà kó lè máa tọ́ àwọn sọ́nà nígbà gbogbo. Aláròyé gbọ́ pé àwọn dálémoṣú kan ni wọ́n kóra wọn jọ lójúnà àti máa jàfẹ́tọ̀ọ́ wọn lábẹ́ òfin nígbà gbogbo. Wọ́n ní onírúurú ìdí ló sọ àwọn ọmọ ẹgbẹ́ náà di ẹni tó ń dálémoṣú báyìí. Wọ́n ṣàlàyé pé àwọn ọmọ ẹgbẹ́ kan wà tó jẹ́ pé wọ́n kọ ọkọ wọn sílẹ̀ ní ìpínyà òjijì ló dé sáàrin àwọn kan kò tiẹ̀ lọ́kọ rárá nígbà táwọn kan pàdánù ọkọ wọn lójijì. Gbogbo irúfẹ́ àwọn èèyàn yìí ni wọ́n parapọ̀ báyìí tí wọ́n dá ẹgbẹ́ dálémoṣú ọ̀hún sílẹ̀, tí wọ́n sì fi Portable joyè bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ náà. Lára àwọn orílẹ̀-èdè tí ẹgbẹ́ náà ní ẹ̀ka sí ní ilẹ̀ Gẹ̀ẹ́sì, Australia, Dubai, Libya, Cairo àti ilẹ̀ Amẹ́ríkà. Portable pàápàá ti fi ìdùnnú rẹ̀ hàn sí oyè pàtàkì tí wọ́n fi dá a lọ́lá yìí, nítorí pé lójú ẹsẹ̀ ló ti gbé ìròyìn ayọ̀ náà sórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti fìdí oyè tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ ọ̀hún múlẹ̀ fáwọn olólùfẹ́ rẹ̀ gbogbo. Nínú fídíò tó gbé sórí ayélujára ni ọmọkùnrin olórin tó ti rìnrìn àjò lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà bá ti ń sọ yìí ti wọ aṣọ ẹlẹ́gbẹ́jọdá kan náà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tó sì ń rẹ́rìn-ín nígbà tó wà láàrin wọn. Pẹ̀lú oyè tí wọ́n fi dá Portable olórin sàásùsẹ̀ lọ́lá yìí, oyè rẹ̀ ti lékan sí i nítorí òun yìí kan náà ni wọ́n ń pè ní Ìkà of Africa, Amúlùúdùn, Federal Government Liability, Tony Montana of London, Police Ambassador àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.